Suratul Quraysh. بسم الله الرحمن الرحيم. Ní orúkọ Allah, ọba àjọkẹ́ ayé, àṣàkẹ́ ọ̀run. لإيلاف قريش. Ìkẹ́ ńlá àti ààbò láti ọ̀dọ̀ Allah ní ìwà papọ̀ àwọn Quraysh. إيلافهم رحلة الشتاء والصيف. Ìkẹ́ ńlá àti ààbò láti ọ̀dọ̀ Allah ní ìwà papọ̀ wọn lórí ìrìn àjò ní ìgbà òtútù àti ní ìgbà ooru. فليعبدوا رب هذا البيت. Nítorí náà kí wọ́n jọ́sìn fún Olúwa ilé yìí. الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Ẹni tí ó bọ́ wọn kúrò níbi ebi tí ó sì fi wọ́n lọ́kàn balẹ̀ kúrò níbi ìpayà.